dókítà Olúṣọlá Ìbísí o mo tún ti gbére dé o ó yá mo fẹ́rẹ̀ dé olúwa àsápèọlà ẹni àásápè níjọ́ ogun bá lè dọ̀yìndọ̀yìn ọmọ Ajíbọ́dẹ ni mò ń ké sí o olúwa fẹ́mi àsápèọlà apàṣẹ àkọ́ńtà gbogbo ìlú Àgbàdo ní tilé tóko. ẹ wò ó níjọ́ mo gbọ́ fọ́rẹ́ mi joyè ó wù mí kí n forí ewì àtàtà wúyè fọ́rẹ́ mi àmọ́ Olúṣọlá mò ń bẹ nírìn àjò níjọ́ olúwa fẹ́mi ń ṣayẹyẹ ìwúyè. mi bẹ́ẹ̀ kúkú mọ̀ pé bó ti olúwa ní ṣọlá ayẹyẹ orí kádùn ọ̀rẹ́ mi ti wá dé o ó di dandan kí nǹkan ọmọ Ajíbọ́dẹ ràkúnmí ọdọọdún àsápèọlà ò gbọ́dọ̀ yẹ Olúṣọlá ló jẹ́ kí n sáré wọlé àgọ́dọ̀ orin. ilẹ̀ olúwa fẹ́mi ọmọ Ajíbọ́dẹ apàṣẹ àkọ́ńtà bàbá olóyè rẹpẹtẹ ìwọ tún ní balógun ọlọ́run ṣògo ràkúnmí ọdọọdún rẹ rèé gbogbo àtọ́ okú ọdún okú ìyèdú olúwa fẹ́mi ọmọ Ajíbọ́dẹ wọn ò ní tilé rẹ rògbò wọlé wọn ò ní tọ̀dẹ̀dẹ̀ rẹ rògbò jáde káṣẹ ó pẹ́ lẹ́nu apàṣẹ. olúwa fẹ́mi ọmọ Ajíbọ́dẹ mọ́ gbọ́ ìkèrèkú ni ọ́ ìkèrèkú ni mí eré ilé ni mo wá ṣe wọn ò nílò àti wòwe kí n tó kì ọ́ délédélé orí kì ìkèrèkú bẹ pé tí mo nínú ọpọlọ mi. apàṣẹ mi bò mọ̀ báwa lọ́mọ lísà ọmọ ẹnu mú jabẹ lọ màjèsí ilé lísà abẹ ni àwọn àgbààgbà ilé lísà kìkì dà kò sóhun méjì tó fà á ju pé jagunjagun ni bàbá ńlá kú bàbá tó bí wa lọ́mọ ló fi jẹ́ pàwà lọ́mọ akin tí ó gbọ́dọ̀ bẹ̀rù tí ó gbọ́dọ̀ ṣojo. àwa ìkèrèkú lọ́mọ arẹ́kún ẹ̀ bí òjò ńṣe làwa kúkú ń ṣàlìjẹ̀jẹ̀ bí ẹni òrá bẹ́ ìdọ̀rí níbi wọ́n ti gbé bí wa lọ́mọ bẹ́ẹ̀ ayákúnlé bàbá wa pìtìmù àwa lọ́mọ amúlétolúmọ ní kèrèkú lábẹ́ Olúmọ. ọmọ lákéjọ bí o ọmọ eréjògùn ọlá ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé ọmọ àríjò ògùn lójú ògùn ọmọ akin tí ò gbọ́dọ̀ gbọ̀ jìnnìjìnnì bí ọmọ ojo. olúwa fẹ́mi apàṣẹ mọ́ gbọ́ ìkèrèkú lọ́mọ agídí òkan kú ọmọ arókùnjá tí ò gbọ́dọ̀ fẹsẹ̀ kọ àwa torí ogun dákú sẹ́pà àná pé bí kò lè dìjà kó lè dá pọn ní ìkèrèkú lọ́mọ bó kí bàbá ìjà bó bá tún wo bàbá bó kí bàbá ìjà ni ló fi jẹ́ pé tìjàtìjà ní bàbá wa rìn kiri pẹ̀lú owó rẹ̀ lábẹ́ aṣọ. ìkèrèkú lọ́mọ atẹ́ni wìjọ̀wìjọ àmọ́ àwa kì í jà láì ṣànà tẹ́lẹ̀ àwa lọ́mọ aṣàlọ̀ ṣáájú ìjà ló fi jẹ́ pé bàbá wa jà kì í jẹ̀bi. olúwa fẹ́mi apàṣẹ àkọ́ńtà gbogbo ìlú Àgbàdo olúwa àsápèọlà balógun ọlọ́run ṣògo ó yá jẹ́ ká tẹkọ̀ létí o kájọ délé ìtòkú mérékè ọjà nílé èyí tó bí ọlọ́mọ ìtòkú mérékè ọjà ìtòkú lọ́mọ afilé gbogbo alùbẹ̀rẹ̀ fọ́tẹ̀jà bẹ́ẹ̀ bá pín lógúnlógún bẹ́ẹ̀ pín lọ́pọ̀lọpọ̀ tẹ́ẹ̀ fẹ́ fògùn jalè ìtòkú àfọwọ́ òṣogbo jẹ́ ni. ẹ̀rí mẹ́bí yúmúyúmú lóró ìtòkú ń ké nàmúnàmú lóró ìtòkú ń lọ òrò ìtòkú ń pagi òrò ìtòkú ń pọ̀pẹ̀ òrò ìtòkú á tún máa pagbá dánilé ọmọ aládìrẹ ìtòkú ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìkèrèkú àjọmúlé tira wa lábẹ́ Olúmọ ni. ẹ̀gbá ìtòkú lọ́mọ aṣẹ́ ìhòòhò tí wọ́n á tún máa ṣẹ́ te kókó Olúṣọlá mi ò jẹ́yìn àgbà tòkú lọ́rẹ̀ẹ́ kí n má faṣọ àdìrẹ tó dára ṣẹra lóge. olúwa fẹ́mi ọmọ Ajíbọ́dẹ alias Ajíbọ́dẹ fẹ́mi ní sà yóò rántí ó ti pẹ́ gan látàyé alálùmọ́lẹ̀ láti ń bára wa bọ̀ ǹjẹ́ bó o bá délé ọ̀rẹ́ mi jọ̀wọ́ má gbàgbé kó o bá mi kí Saheed Gílàńkó alias Akọ́lá Awo Ìgolo. olúwa fẹ́mi apàṣẹ ọmọ Ajíbọ́dẹ gbogbo àwọn awo rẹ pátápátá ní bá ọyọ wọn nítorí káwo nígbàwo nígbọ̀wọ́ torí káwo má bà á ya awo láti ìlú Àgbàdo àdìyàn màpárá tòun ti jẹjà wọn ní ògbó àtọ́ títí tó fi dórí ọba wa Lateef Amọ̀dẹ́májá alágbàdo tìlú Àgbàdo tòun ti balẹ̀ ẹlẹ́rìn alága pátápátá wọn ní kí ọ. apàṣẹ òní táwọ́ náà òní mọ́ṣí oyin òní ṣí lọ nínú afárá rẹ bẹ́ẹ̀ làkùnmọ́ òní ṣírù lọ́rùn ọ̀pẹ fún ọ kòsíkòsí òní jẹ́ tirẹ̀. ó ti ṣọdún ọdún yìí wàá ṣẹ̀mí ìsìn nínú owó nínú ọlá ọmọ òní kú mọ́ ọ lọ́wọ́ aya rẹ òní daya láya gbẹ̀dẹ̀ ní rọ kókò lágbàlá ara òní ní ọ tọmọtọmọ. olúwo ìwògbè tí ríran bí ọkàn òsì mú lọ́kàn rẹ̀ abalẹ̀ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ àṣírí ṣàmọ́dún ìgbà ọdún kan ogbó àtọ́ olúwo àsápèọlà. dókítà Olúṣọlá Ìbísí òun lórúkọ tèmi ń jẹ́ o èmi lọ̀mọ̀wé akéwì ìgbàlódé tí ń bẹ lórí ayélujára ìkèrèkú náà kúkú nílé bàbá mi èmi lọmọ aṣàwòkó ìgbọ́ni ọmọ aṣàlọ̀ ṣáájú ìjà.